ẹ bá mi dúpẹ́ tí Ìyábọ̀ Òjó tí ò rí Aláàjì pa sí ọ̀tá mi lọ́rùn. ẹ bá mi dúpẹ́ ẹ bá mi dúpẹ́ tí Ìyábọ̀ Òjó ò rí Aláàjì pa sí mi ní ọrùn. ẹ bá mi dúpẹ́. má sọ nǹkan fún ìbò ẹ jẹ́ kí n wá comment tí mo wá comment kan standing ovation. Ìyábọ̀ doesn't have energy to fight and drag anymore cause you ó ní particular comment kan tí mo. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó sọ wípé kí àwọn èèyàn kí wọ́n bá òun dúpẹ́ ò wípé Ìyábọ̀ Òjó kò rí Mr. Lawal pa sí òun lọ́rùn. ẹ̀yin èèyàn wa ìjẹ́ yìí jòótọ́ àbí kì í ṣe òótọ́. ẹ jẹ́ ká gbádùn ọ̀rọ̀ yìí, ẹ jẹ́ ká gbádùn èyí tó kù nínú fọ́nrán tí ẹ ń wò yìí ó ti yá. ẹni yẹn sọ níbẹ̀ wípé Ìyábọ̀ Òjó ló kọ comment yẹn. ó ní please leave them, don't try to explain to console anybody again. ó ní I appreciate your right up but she should stop all this cause. alẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ èpè ṣé bó bímọ títí ẹ ṣe bí ìgbà kan gbé èpè ìyá Destiny Child jáde ẹ̀yin lẹ ń pariwo. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ èpè ẹ ṣẹ̀ṣẹ̀ tọmọtọmọ yín tìran yín. èmi sọ fún yín pé màá lò yín. ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ èpè gbogbo yìí tẹ́sábọ̀dù ń ṣe yẹn. Ìyábọ̀ lọ get ready mò ń bọ̀ wá ṣe dá padà fún àtàwọn ọmọ ẹ àti gbogbo yín tẹjọ tí mọ̀ èyí tí ò bá lọ́wọ́ bẹ̀ nínú yín ẹ free àmọ́ èyí tó bá ti lọ́wọ́ ń bẹ̀ nínú yín ti yín ta. From your words you said Lizzy. So Ìyábọ̀ Òjó ó dijọ́ tí ó bá lè mú evidence jáde pé ibi báyìí ni Lizzy ló ti gbé Fọlá tí n bá gbé Fọlá lọ sí police station kí lè rè mí kí ni ti tèmi lọ́jọ́ tàlájì fẹ́ fi ọlọ́pàá gbé Fọlá ṣe bí the same person and ponder yìí wà lórí aago pẹ̀lú èmi àtàlájì tí mò ń bá lájì fà pé irọ́ o ìwà tí Fọlá hù ìwà tí Fọlá gbọ́dọ̀ kú sí ẹ̀wọ̀n ni àbí ṣé wọ́n gbàdúrà kan burú ẹ̀ fọmọ ẹ̀ ọkùnrin ṣe rí gbogbo yín tẹ́ ẹ lọ́mọ ọkùnrin tẹ́ ń tẹ̀lé Ìyábọ̀ Òjó lọ ṣèkà fáwọn ẹni ẹlẹ́ni gbogbo àwọn ọmọkùnrin yín pátápátá lọ́ máa lu òkú wọn wá bá yín nílé lágbára àwọn tó nílé ayé àdàbí tẹ́ ẹ bá rìn lórí ilẹ̀ àdàbí tẹ́ ẹ bá gbàdúrà pa aburú tí Ìyábọ̀ Òjó lọ fi ń kọ́ àwọn èèyàn yìí o àdàbí tẹ́ ẹ bá gbàdúrà kan fi kàn yín ọkàn fi kàn àwọn ọmọ yín tẹ́ ẹ bá ti lè gbàdúrà ó ti tán ẹ ti gbọ́ ẹ pé àdàbí lèmi máa ń pè. Even without her mental illness certificate, her behavior most times is enough proof that she's not mentally. Bàbá ọmọ ẹ ìyẹn bàbá Festus ẹ̀jẹ̀ jáde lọ́rùn ẹni tí bàbá Festus gé orí ẹ̀ so bàbá Festus yẹn kẹ̀dẹ̀ ní wọn ò búlì ẹ̀ mo fẹ́ mọ̀ tó jẹ́ pé tí onítíátà kan bá ti márì Ìyábọ̀ ọkọ àwọn onítíátà yẹn gbọ́dọ̀ lọ mo fẹ́ mọ̀ ìdí tó ṣe rí bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ ló máa fi di eléyìí tó kó sílẹ̀ ẹ̀mí ẹ̀ ló máa fi di ẹ̀mí ẹ̀ ló máa fi di yàsẹ́ ẹ̀mí ẹ̀ ló máa fi di tó wàhálà tó because ẹ̀yin èèyàn ẹ gbà mí èèyàn kan ṣe marriage báwo ló ṣe kàn mí ẹ̀yin èèyàn mi débi pé gbogbo àwọn ọkùnrin wá ń sá fún àwọn onítíátà wọn kì í fẹ́ wọn ọkùnrin wo ló fẹ́ kán búlì òun tí kan ní wá bá jẹjà wá rí ọkùnrin kan tó fẹ́ dúró báyìí tọkùnrin yẹn ò bá lọ Ìyábọ̀ Òjó ò ní sinmi o Ìyábọ̀ Òjó dẹ̀ máa gbé sójú tó máa gbẹ́ nìyẹn ṣépè ni tó máa ṣépè fẹ́ nìyẹn tọmọtọmọ ni ó máa rí ó dẹ̀ máa kọ́mẹ̀ntì kiri kò fi ń bò ó dijọ́ tí ọkọ ẹnìyẹn bá lọ kí Ìyábọ̀ Òjó tó fi ẹnìyẹn lọ́rùn sílẹ̀ o eléyìí tó o dá sílẹ̀ Ìyábọ̀ ẹ̀mí ẹ àtẹ̀mí àwọn ọmọ ẹ ló máa fi di ó ti pẹ́ tó o ti ń ṣe Ìyábọ̀ Alice Òjó èmi ló máa fi ṣàṣemọ́ tí èmi yìí ló máa fi ṣàṣemọ́ because ṣẹ́rí nǹkan tí mo kàn fẹ́ sọ fún yín lálẹ́ ni pé I don't want to take your time mi ìfẹ́ ṣe ṣó tẹ́lẹ̀ gbọ̀gbà tí mo rí kọ́mẹ̀ntì yẹn tí yẹn sọ wípé àwa fẹ́ mú Fọlá bí ẹrú ṣé can Fọlá wọ̀ ṣé Fọlá mọṣẹ́ ṣe náà ṣe fẹ́ mú bí ẹrú ok ta lẹ́rú nínú ẹni tí ò mọṣẹ́ ṣe tó ń lọ patí àti tó mọṣẹ́ ṣe